mo gba call látàná ni mo ti ń gba call lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ olórí Ọ̀yọ́ Aláàfin tí wọ́n complain against ọmọ ìyá mi dáadáa Saoty Arewa. tó bá fẹ́ kí n dọ̀bálẹ̀ fún ẹ máa forí adé dọ̀bálẹ̀ fún ẹ máa wá lọlé ní gbogbo Ọ̀yọ́ bá ní àṣẹ ní nǹkan bẹ tó dìde Aláàfin Ọ̀yọ́ lè pa kú bẹ́kúbẹ́ fún àṣẹ lè ní kán bẹ̀yàn kan òdìdí Aláàfin Ọ̀yọ́ ọba tún ní àbí kí n dọ̀bálẹ̀ fún ẹni òdìdí Aláàfin Ọ̀yọ́ láti gbà ẹ náà ti ní àṣẹ àfáàní bàbá ọba. wọ́n ló pa ìtàn kan mọ́ Ọ̀yọ́ Aláàfin tó jẹ́ insult fún ìlú Ọ̀yọ́. wọ́n dẹ̀ ń sọ fún mi pé abẹ́tún ẹlẹ́ni sọ̀rọ̀ lórí eléyìí. ìtàn yẹn ọmọ ìyá mi Saoty Arewa kì í salárì fẹ́yàn o ẹni tó ní tẹríba ni ẹni tí ò dẹ̀ kì í ṣe oníkan kò kí ń da nǹkan rú àlàáfíà ló máa ń wá bẹ́ẹ̀ tó ṣeéṣe kó jẹ́ pé bí wọ́n ṣe ka ìtàn yẹn fún Saoty Arewa lòun náà kà jáde. kí ni tàn tó kà ó sọ níbi lẹ́kọ̀ọ́ kan tó ṣe nílùú Ìlọrin ó ní tí wọ́n bá ń sọ wípé àáfàá ní bàbá ọba ó ní Ọ̀yọ́ Aláàfin nìtàn yẹn ti ṣẹlẹ̀ ó ní ọba Aláàfin kẹfà sẹ́yìn tí í ṣe bàbá wa Adéníran àkọ́kọ́ Aléwólódù àkọ́kọ́ tó bá dẹ̀ ká bá mi ètò regent mọ́ á jẹ́ wípé bàbá wa Muhammadu Awwal Agogo Ọjà inú rìvásì ó ní àwọn bàbá yìí ó ní ọba ní àáfàá kan wọ̀lú àáfàá Lálùkìmbà kò sí nínú ìtàn Ọ̀yọ́ pé àáfàá Lálùkìmbà ní impact tàbọ̀ kọjá nínú ìtàn Ọ̀yọ́ gbogbo àwọn àáfàá tí wọ́n wá látoríṣiríṣi ìlú ló wà lákọsílẹ̀ àáfàá Lálùkìmbà ò sí ń bẹ̀ bóyá àáfàá Lálùkìmbà ti sẹ́yìn ní o àáfàá àgbà ni wọ́n tí wọ́n hàn dáadáa bóyá àáfàá Lálùkìmbà ti lọ́rin ní mi mọ ilé tí ìtàn yẹn gbé wá àwọn anígbà tí wọ́n dé Ọ̀yọ́ ọba wa pàṣẹ pé òun ò fẹ́ kí àáfàá kankan ṣe wáàsí mọ́ òun gbẹ́sẹ̀ lé wáàsí ó ní àáfàá wa kan wá jáde àáfàá Lálùkìmbà ló wá sọ fún ọba wípé wákà níjọ́ náà lọ́hùn kò tí ì di nǹkan translate sí kéwù kò tí ì di ṣẹ́ràn ló wá sọ wípé kájòkó nílùú ìlú ká má ṣe náà sí a mo kọ́kọ́ gbọ́ wákà yẹn ní early 80 lẹ́nu bàbá Sheikh Adam Abdullah tóònù wákà yẹn jọ àwọn wákà bàbá wa Dòdó nílùú Ìlọrin kò ń ṣe wákà tàfà Lálùkìmbà mi ìmọ̀ bó ṣe rìn mí ìfẹ́ dáhùn lórí yẹn bẹ̀ tóònù yẹn tóònù bàbá wa Dòdó nílùú Ìlọrin ni kájòkó nínú ìlú ká má ṣe náà sí a ó dàbí kájòkó lókùnkùn kájòkó lókùnkùn láì tán fìtílà sí àárẹ̀ ara mi ẹ dákun ẹ wá gbọ́ náà sí àárẹ̀ ara mi ẹ dákun ẹ wá gbọ́ náà sí àárẹ̀ ara mi ẹ dákun ẹ wá gbọ́. Sùkútù náà àkàdá bìlànà sí ìyàtú wọn wá yí sí kéwú bẹ́ẹ̀ pé kájòkó nínú ìlú. Sùkútù náà àkàdá bìlànà ó dà gẹ́gẹ́ bí ìgbà tá a jókòó nínú òkùnkùn tá a máa fi sílà. eléyìí tó wá bá eléyìí tí ọmọ ìyá mi dáadáa Saoty Arewa eléyìí tó bá eléyìí tó sọ yẹn mu ní parí orin yẹn ó sọ wípé àkàdá yambagi ìyá mi rọ̀nà àkàdá yambagi ìyá mi rọ̀nà. ètò túmọ̀ sí pé àkàdá yambagi ìyá mi rọ̀nà ló fi tó ìrẹ́ ọba wa ìyá mi rọ̀nà. ó pọ́síbù kíta yẹn ṣẹlẹ̀ nílùú mi bẹ́ẹ̀ kì í sọ Ọ̀yọ́ Aláàfin no kì í sọ Ọ̀yọ́ Aláàfin nǹkan mẹ́fà ni màá fi proof ẹ̀ àkọ́kọ́ mosque Central Mosque Ọ̀yọ́ Aláàfin gbogbo ọba tó ti jẹ lọ́yọ́ Aláàfin níjọ́ tí wọ́n ti tẹ Ọ̀yọ́ Àtìbà sílẹ̀ mùsùlùmí ni gbogbo wọn tí wọ́n jẹ́ lẹ́sìn Islam àwọn míì wá lè mọ mú nǹkan míì mọ́ o but Islam wọn fi bá anybody ṣeré
Islam Aláàfin Àtìbá wá láti ìlú Ìlọrin, òun àti Islam ní ọjọ́ dé Ọ̀yọ́, òun àti Islam ní ọjọ́ wọ Ọ̀yọ́, torí mùsùlùmí ni. Tẹ́ bá kàtàn Aláàfin Àtìbá wọ́n á sọ fún yín pé kéwú nílùú Ìlọrin. Ìtàn kéwú yẹn dẹ̀ ní í ṣe pẹ̀lú ìtàn àwọn bàbá tó bí èmi, wọ́n jọ wọ Ọ̀yọ́ Aláàfin ni, àwọn ni wọ́n ń kọ́ àwọn ọmọ ọba ní kéwú. Kòtò ibi tí wọ́n kọ́ mosque sílẹ̀ ní Central Mosque Ọ̀yọ́, agbo Fúlàní ló wà ń bẹ̀ láyé jọ́ ní early 1980, no ní early 18 something, agbo Fúlàní ló wà ń bẹ̀. Ibi àwọn Fúlàní ń kójọpọ̀ yẹn, ibẹ̀ ni wọ́n change tí wọ́n ti ń kírun, wọ́n fi igi cover abẹ̀, ńgbò ya ó di ògiri. Nígbà tó di ayé bàbá wa Aláàfin kẹfà sẹ́yìn yìí, òun ló extend di Central Mosque, òun ló rèsì ògiri ẹ̀, ó extend ẹ̀, ó tún rèsì ògiri ẹ̀. Ṣérú ẹni yìí ni ó wá sọ pé òun gbẹ́sẹ̀ lé wá sí pẹ́nìkan kan gbọ́dọ̀ ṣe wá sí lọ́yọ̀ Aláàfin. That's point number 1. Point number 2, wọ́n wá sọ̀tàn yẹn pé nígbà tí àfa Alálùkí ń bà wá bẹ̀rẹ̀ sí ní ṣe wá sí, ọba wa nìkan lọ gbé wá, ọba lọ gbé, ọba wa nìkan jù sínú túbú. Àwọn Aláàfin mi ò kà nínú ìtàn pé Aláàfin kan yẹ̀yẹ́ àfa kan rí. Ọ̀kan bẹ nínú Aláàfin, ọ̀kan náà àwọn bàbá wa láti ìlú Ìlọrin, mo gbàgbé orúkọ wọn sìn, wọ́n wá bá wọn, tàbí bàbá wa kan láti Ìbàdàn, mi rántí bóyá bàbá wa Al-Kubra ni, mi rántí, tí wọ́n sọ fún ẹ pé kábíyèsí, mo tẹ́ bá fẹ́ kádùrá ò gbà, tẹ́ bá lè bọ́ aṣọ tẹ́ wọ̀ sókè àdúrà ò sì gbà ó. Wọ́n sì yan aṣọ, wọ́n sì bọ́ láti fi respect Islam, torí gbogbo àwọn ọba títí ń jẹ lọ́yọ̀ọ́ mùsùlùmí ni wọ́n. Now láti wá sọ pé ńgbà wọ́n wá ju àfáà yẹn sínú ọgbà ẹ̀wọ̀n, àdánwò tó bá wá rí ni pé gbogbo oúnjẹ tó bá ń jẹ kò dé ara ọba mọ́, oúnjẹ yẹn ń padà lọ sí ara àfáà tí ń bẹ nínú ọgbà ẹ̀wọ̀n. Ara àwọn ìtàn táwọn ẹlẹ́sìn mi fi wá ṣe yẹ̀yẹ́ lélẹ́yìí o. Karama possible, mùjíza àwọn ànábì Ọlọ́run bẹ, karama àwọn àfáà ń bẹ, but àbá yẹn lákọsílẹ̀ kó ṣẹlẹ̀, wọ́n á padà fi wá ṣe yẹ̀yẹ́ pé ìtàn ọ̀rọ̀ là máa ń pa, pé how possible ẹnìkan ń jẹun ọ̀tọ̀ lẹni tí ń yó. Ibo ló ti ṣẹlẹ̀ rí nígbà ayé ànábì gan, ibo ló ti ṣẹlẹ̀ rí? Nítorí wọ́n fọ́ ìtàn yẹn lójú tó bí àwọn àgbààgbà Ọ̀yọ́ tó pè mí, nítorí fọ́ lójú jù ni pé nígbà tó bá wà oúnjẹ jẹ mọ́, gbogbo oúnjẹ tó bá ń jẹ kò dára ẹ̀. Ọba wa nìkan dífá fóun, wọn ló ṣe àfáà, wọ́n wá gbé àfáà yẹn wá, ọba wa ní kó foríjì òun, kódà bó bá ní kóun sí adé orí òun kóun dọ̀bálẹ̀, òun ó ṣe bẹ́ẹ̀, pé ìyẹn ló bí ìtàn àfáà ní bàbá ọba. Ó wrong, ọmọ ìyá mi Sauty, Ọlọ́run ní báyọ̀ rẹ jẹ́, ìtàn yẹn wrong. Gbogbo nǹkan ni àwọn Aláàfin Ọ̀yọ́ kì í ní pé wá dọ̀bálẹ̀ tàbí sí adé, Aláàfin Ọ̀yọ́ yàkú ni o, yóò prevail kóun kún John instead tó wọ́n fi dánwò yẹn wò. Aláàfin Ọ̀yọ́ wọn appreciate culture àtàdé orí wọn gan, kódà kẹ́nìkan wá pọ̀tàn pé wọ́n wá ní kó sí adé lórí, wọ́n sí adé lórí, tàbí kó wọ́n bọ́ aṣọ kóun wá dọ̀bálẹ̀, never. Aláàfin Ọ̀yọ́ kan ò ní ṣerú ẹ̀. Eléyìí tí mo sọ yìí mi fi tako Sauty Arẹwà, toro ọmọ ìyá mi dáadáa ni, ó ní respect for everybody, but mo ń correct ìtàn yẹn. Nínú gbogbo ilẹ̀ Yorùbá, Ilé-Ifẹ̀ àtọ̀yọ́ wọn jọ máa ń ṣe competition ni. Ọ̀yọ́ ò gbà fún Ilé-Ifẹ̀ rí, Ilé-Ifẹ̀ náà ò gbà fọ́yọ́ rí. Èmi lo lórí ọba, ìwọ lo lórí ọba, wọ́n jọ rival ni, olóṣèlú ló kó sí wọn láàrin tí wọ́n fi dọ̀tá, wọ́n mọra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìtí sábà fa Ọ̀yọ́ sẹ́yìn ni pé tọ́ba kan bá kú kán tó pa wọn yan ọba míì, wàhálà máa ń ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìlú ò máa lọ níwájú nígbà tí ìlú yẹn wà lódìdí, tí ó wà lójú kan. Àmọ́ ń jọ wọ́n bá ti yan míì báyìí, ẹ̀rọ gbogbo aeroplane ní fi ń fò lọ síwájú ni. Ara oore tí ń bẹ lára Ọ̀yọ́ nìyẹn. Gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ pè mí lọ́yọ̀ọ́, iṣẹ́ tẹ́ rán mi mo ti jẹ́. Ẹni tó wí kì í ṣẹni tí máa ń sọ̀sọkúsọ o. N tó kà nínú tírà ń ló wí, àmọ́ bí tó ti ká yẹn kán lọ correct ẹ̀ níbẹ̀. Eléyìí tó wá fa correction jù ni pé ìtàn wípé àfáà ni bàbá ọba Ọ̀yọ́ ló ti ṣẹlẹ̀, ìtàn ìlú Ìlọrin ńlẹ̀ fẹ́ gbé sórí Ọ̀yọ́ yẹn o. Àfáà ni bàbá ọba ìlú Ìlọrin ló ti ṣẹlẹ̀. Ntọ́jẹ̀ fún ni pé bàbá wa Límì tí wọ́n jagun ẹ̀sìn tí wọ́n gbàlú,
wọn ọlá àfáà ò jẹ́ kán gbà páwọn ó jọba, ọmọ ni wọ́n fà kalẹ̀ fọba, ló fi ń jẹ́ pé àfáà ń lọ fa ọmọ ẹ̀ kalẹ̀ fọba, àfáà ní bàbá ọba. Ibi ọ̀rọ̀ yẹn ti wáyé nìyẹn o, kì í ṣe lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ Aláàfin. Àwa tá a jẹ́ àfáà lọ́yọ́ Aláàfin, ọmọ ọba ní gbogbo tiwa. Nílùú bòmíì ó lè jẹ́ pé àfáà ní bàbá ọba, àmọ́ lọ́yọ́ Aláàfin ọmọ ọba làwa á ṣe. Gbogbo ẹni tó jẹ́ àfáà